wọn gbọ́dọ̀ kú dànù tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́wọ́ bí gbogbo ìjọba léèrè látòkè délẹ̀ wọn gbọ́dọ̀ kú kó asán tíṣà tó kú ọgbọ́dọ̀ kú dànù kí lẹ́sẹ̀ àwọn tíṣà the only crime don commit ni pé they are Nigerian. arákùnrin sójà tí wọn ló ṣẹ̀ṣẹ̀ pé 28 years tó fẹ́ gbàṣẹ́ sójà tí wọ́n pa orí ìbànújẹ́ làwọn ẹbí rẹ̀ wà kí lẹ́sẹ̀ tí àwọn ẹbí ẹ̀ ò fi nù kí lẹ ṣe fáwọn tí wọn dúnbú ọkọ wọn àwọn tí wọn dúnbú bàbá wọn àwọn tí wọn dúnbú ẹ̀gbọ́n wọn kí lẹ fẹ́ fi ràn wọn lọ́wọ́ kí lẹ ṣe fún àwọn tó jẹ́ pé ìbọn ni wọ́n fi pa wọn níjọ́ àkọ́kọ́ kí lẹ ṣe fẹ́ni tí wọ́n pa níjọ́ tó kàn kí lẹ wàá kí níjọba fẹ́ ṣe fáwọn ọmọ wẹrẹ yìí apá ẹlòmíín sọnù kò lè rí mọ́ ojú sójà míín fọ́ lójú ogun etí sójà míín ti lójú ogun òmíín rán ní spinal cord òmíín gé lẹ́sẹ̀ kí la ṣe láti fi compensate wọn tí wọ́n fi ní máa fèpè sí orílẹ̀-èdè pé wọ́n ní rójú wọn ní ráyè nítorí pé wọ́n ju àwọn sínú ìbànújẹ́ ayérayé. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ aráyé mọ̀ pé ìjọba tí kì í fi ọ̀rọ̀ security ṣeré ni ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ilẹ̀ Yorùbá ló ń pè bí kì í ṣe north Yorùbá no be that place tẹ́ẹ̀tì máa tanra yín gàtẹ́ máa pẹ́ tú bandits sílẹ̀ wọ́n ti repent kò sí repentance kò sí repent nílẹ̀ Yorùbá ẹjọ́ kálukó fi mú dání ilẹ̀ Haúsá ni wọ́n ti máa tanra wọn jẹ tí wọ́n kó Kùránì jáde wọ́n ni wọ́n máa fi Kùránì búra èmi ò rí bí Kùránì mi ò rí bí Islam ti sọ pé kéèyàn máa fi Kùránì búra kó túbá kò sínú ọ̀rọ̀ Islam ìwà bó sí ni ìwà jàmbá ni ẹsẹ̀ ya ilé ìbúsẹ̀ ẹsẹ̀ ya sìtáàní báyìí síkà bẹ́ẹ̀ lọ́n kírun tó ṣe wọn kó ṣe ran gbogbo ẹ̀yin tẹ̀ pọ̀pọ̀pọ̀ yìí ẹ tọwọ́ bọ Old Ọ̀yọ́ National Park àwọn ẹranko lẹ sọ pé ẹ fi bẹ̀ sílẹ̀ fún àwọn kan ti gbàbẹ̀ tó jẹ́ pé àwọn òbí wọn ti débẹ̀ over 50 years ago wọ́n fẹ́ tún gbàbẹ̀ nìkan kan ò lé wọn tí ò lé wọn ní tá a fi sílẹ̀ láwù tá a fi sílẹ̀ fúnlé àwọn ẹranko báwo ló ṣe wá jílé àwọn ènìyàn ẹ dákun ẹ bá wa lẹ́kọ̀ọ́sẹ̀ ènìyàn kọ̀ọ̀sẹ̀ ẹranko kúrò ẹranko gidi ni ẹ kó bẹ̀ tó bá jẹ́ pé dídá náà kẹ́nàkọ́ ọmọ ẹgbẹ́ bẹ̀ ẹ kó àwọn olórí burúkú ẹ̀dá wọ́n pààyàn nítorí owó wọ́n pààyàn nítorí ọlá gbogbo tí wọ́n wá torí ẹ̀dá gbogbo ẹ̀ náà kí wọ́n á ní kéèyàn wọn báyìí kí ni kéèyàn wọn báyìí èyí owó wọn rí máa kúkú ẹ̀sìn fámìlì wọn ò tó gbórúkọ burúkú láyé Mrs. Rachel Alamu la ilaha illallah tí wọ́n bá ń gbé ìròyìn ọ̀kan nínú ọ̀gá ìròyìn ni woman yẹn orí ẹ̀ pé pọ̀ kí àwọn bandit tí tẹ̀sùn bá jẹ tí ń bá mu ká tó lè àpèkì ẹnìkan pé ìwọ ni kò máa address wọ́n rí maturity lára ẹ̀ wọ́n rí wisdom lára ẹ̀ wọ́n rí calmness lára ẹ̀ wọ́n rí pé ẹnìkan tó rí ẹ̀ pé ni woman yóò láti jẹ òun gangan ni àkọ́kọ́ hero tó ga jù látara ṣẹ́ tó ṣe níjọ́ tó yẹ kó sunkún tó ká gbogbo yẹn lára nígbà orí pé kóhun tó ń wára àlùwalẹ̀ làwọn fi báyìí tán tọ́nà wọn fi pé kí wọ́n rí àwọn gbà sílẹ̀ ó tún sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó sọ̀rọ̀ yẹn with calm tí ń bẹ̀jọba pé kánjọ àti president àti gómìnà ẹ sábà wọn gbà wọ́n lẹ̀ ní ẹ máa àtáàkì wọn ní tí wọ́n fẹ́ kó sọ ní moment yẹn kí ṣe pé ká lù jàkadì wrestling ká gbà yàn lẹ́sẹ̀ náà fi pé yàn lálágbára o ẹni tó jẹ́ alágbára lẹni tó lè control emotion rẹ̀ ẹni tó lè control ara rẹ̀ lásìkò tí pressure wà. Mrs. Alamu, kudos to you ẹ kú ọmọ ṣe when we are talking of motherhood this woman is an epitome of motherhood ó ṣeéṣe ó sì dáyàn lójú pé bíbẹ láyé àwọn ọmọ yẹn ìfọwọ́sowọ́ àtàwọn obìnrin yòókù tí ẹjọ jẹ́ tíṣà lọ́jọ́ àwọn ọmọ yẹn wà láyé wọ́n fara jìyà nítorí àwọn ọmọ yẹn wọ́n febi panú nítorí àwọn ọmọ yẹn nígbà tí òṣòbí wọn tí ó rẹ̀ wọ́n lẹ́kún àwọn ni wọ́n rẹ̀ wọ́n lẹ́kún àwọn ni wọ́n numi tí ojú wọn nù àwọn ni wọ́n ń da sọ́ọ̀bù wọn àwọn ni wọ́n ń wẹ̀ wọ́n nígbà míì tí wọ́n bá rí pọ́ necessary káyé ìlú ẹ̀ bá yọ àwọn fóúnjẹ tí wọ́n sílẹ̀ nítorí káwọn ọmọ yóò lè jẹun àwọn fi aṣọ wọn sílẹ̀ nítorí káwọn ọmọ yóò lè ráṣọ wọ̀ àwọn ò sùn mọ́jú nítorí káwọn ọmọ yóò lè sùn díẹ̀ ìyẹn láfi mọ̀ yìí pé àwọn èèyàn yìí tíjà original ni wọ́n àwọn tíjà tí wọ́n bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn tíjà tí wọ́n gbẹ̀kọ́ tó rí wọ́n pé ni tí wọ́n mọ̀ bí èèyàn ṣe manage èèyàn ẹ wo woman tawi in James spoke láàrin dídè mọ́lẹ̀ wàláyò sì sọ̀rọ̀ she calmed even devil Satan himself mama yìí calm Sátánì fúnra ẹ̀ in fear she calmed the children nígbà tí bẹ̀rù ń bẹ lọ́kàn gbogbo àwọn èèyàn ó sì calm wọn and in darkness we saw light we saw rays of light through her láàrin òkùnkùn òun náà ní jẹ́ kára ayé ọmọ pé ìrètí wà níwọ̀n ìgbà tí ń sọ̀rọ̀ jáde òun náà ní jẹ́ káwọn bandits gangan ọmọ nírètí pé wọ́n fún yín lówó ẹ mọ̀ pé nìkankan òun àtàwọn yòókù ẹ̀ wò sí ńlá tí wọ́n ṣe. ǹjẹ́ ẹ rántí pé báwa ṣe ń dunnú ìyàwó kan bẹ lórí ẹkún arákùnrin sójà tí wọn ló ṣẹ̀ṣẹ̀ pé 28 years tó fẹ́ gbàṣẹ́ sójà tí wọ́n pa orí ìbànújẹ́ làwọn ẹbí rẹ̀ wà kí lẹ ṣe sínú àwọn ẹbí ẹ̀ òfin kí lẹ ṣe fáwọn tí wọn dúnbú ọkọ wọn àwọn tí wọn dúnbú bàbá wọn àwọn tí wọn dúnbú ẹ̀gbọ́n wọn kí lẹ fẹ́ fi ràn wọ́n lọ́wọ́ kí lẹ ṣe fún àwọn tó jẹ́ pé ìbọn ni wọ́n fi pa wọ́n níjọ́ àkọ́kọ́ kí lẹ ṣe fẹ́ni tí wọ́n pa níjọ́ tó kàn kí lẹ wàá kí níjọba fẹ́ ṣe fáwọn ọmọ wẹ́rẹ́ yìí scholarship kò pọ̀jù fún wọn gbogbo bí wọn bá fẹ́ kàwé dé láyé ẹ sọ àwọn òbí wọn náà di pàtàkì ìnira máa ń sọ ẹlòmíì tó lóríire láyé ẹ fún wọn lówó ẹ fún wọn lọ́lá ẹ jẹ́ wọn gbègbè sí ayé ìgbádùn ẹ jẹ́ wọn gbàgbé àdánwò tó ti kọjá lọ yìí nítorí kọ́lọ́ wọn má bàa bí wá léèrè ẹ ti gbàgbé àwọn obìnrin kan bẹ ọkọ wọn ti kú sí ní wọn ti lọ gbà yẹn sílẹ̀ àwọn ọmọ kan bẹ bàbá wọn ti kú lóhun tẹ̀yìn sùn tẹ̀yìn fàfàtọ́ àwọn bẹ bí tẹ̀ ti ṣe bẹ́ẹ̀ni ẹni tí wọ́n pa nípa àbòsí tó ti ṣépè lórílẹ̀‐èdè àfi ká ṣàtúnṣe dáadáa. akọni méje níbẹ̀ látara àṣẹlẹ̀ yìí àwọn tó jẹ́ pé wọ́n fojú winá àwọn tó jẹ́ pé àwọn lọ́lọ́run ṣe ní hero látara àdánwò tó ṣẹlẹ̀ kọjá lára wá àwọn akọni bẹ́ẹ̀ òun làwọn mẹ́ta nínú àwọn tíṣà tí wọ́n pa wọ́n fìbọn pa ẹlòmíì wọ́n pa ẹnìkan nínú àwọn tíṣà nílé ìwé nígbà tó dijọ́ kejì jọ́ tí wọ́n kó wọn gangan wọ́n pa ẹnìkan mo rò pé jọ́ kejì yẹn dúnbú eléyìí tariwo gbàgbú yẹn wọ́n ní gbò tó yá wọ́n tó pa ẹnìkan sí ó jẹ́ èèyàn mẹ́ta tí wọ́n pa
ẹ wo Ọlọ́run, ẹ wo àwọn ìka èèyàn, ẹ wo àwọn sẹ̀tánì, ẹ wo àwọn olórí burúkú ẹ̀dá. Wọ́n pààyàn nítorí owó, wọ́n pààyàn nítorí ọlá, gbogbo tí wọ́n wà torí ẹ̀dá gbogbo ẹ̀ náà tó wà ní kéènì wọn báyìí. Kéènì wọn báyìí, èyí owó wọn rí, wọn á kúkú ẹ̀sìn, fámìlì wọn ò tó gborúkọ burúkú láyé. Èló ni iye tí wọ́n rí tí ò ra àdánwò tí wọ́n bá gbé dínkà inú ìran Yorùbá, àwọn tá a kálẹ̀ yìí ni o, àwọn tí wọ́n jẹ́ Yorùbá náà, àwọn tí wọ́n jẹ́ ìdáná bẹ́tì, àti àwọn tí wọ́n jẹ́ real criminal gangan, tí wọ́n jẹ́ bandit gangan, àmọ́ àwọn agbọ́dẹ̀gbà yìí tí wọ́n bá gbé dínkà, àwọn ọmọ yìí ni àwọn ni Júdásì, àwọn ni Júdásì nínú ìran Yorùbá. Ìran Yorùbá gbọ́dọ̀ fi èpè tẹ̀lé gbogbo wọn, kí ìran Yorùbá kan tó máa ronú ẹ̀ mọ́ láyé. Kí ló dé tẹ́ ń pè ìran Yorùbá lọ́mọdé wà? Ńgbẹ́ bá ya olóògùn sán tó wáyé tẹ̀lé mi èèyàn légbodò nítorí owó, nítorí ọlá, ẹ sọ àwọn ọmọ ọlọ́mọ, ẹ sọ wọ́n dọmọ òrukàn, ẹ sọ ọmọ ìyàwó kan, ẹ sọ wọ́n dopò ọ̀sán gan, ẹ bá yá àwọn èèyàn jẹ, ẹ lu àwọn ọmọ nílùkulù. Wọ́n ní wọ́n lu àwọn ọmọ yìí débi pé wọ́n ní nítorí pé wọn kì í fẹ́ gbọ́ kán pariwo, tí wọ́n bá ń pariwo wọ́n máa rò pé yóò attack attention. Wọ́n ní lílù yìí pọ̀ tí wọ́n lu àwọn ọmọ yìí. Wọ́n ní gbòòyà wọn fi aṣọ dì wọ́n lẹ́nu, wọ́n fún wọn ní bisikí jẹ fọ́sẹ̀ kan péré láàrin ọ̀sẹ̀ mẹ́jọ, bisikí ọ̀sẹ̀ kan. Lẹ́yìn ìgbà yẹn wọn kò bisikí fáwọn ọmọ ọlọ́mọ mọ́. Wọ́n nínú òjò nínú ẹ̀rùn ńlá wọn ti ń rìn, báwọn bá rìn díẹ̀ tí wọ́n bá ti fura kán tó mọ bí àwọn wà, wọ́n tó gbéra nìyẹn. Wọ́n láwọn tí wọ́n jẹ ìyà, tí wọ́n jẹ sánábà bí ìsì ìyà jù àwọn ọkùnrin náà àwọn ni. Wọ́n ní wọ́n lu mọ̀sẹ̀ gbàgbé láéláé, Ọlọ́run ló ní wọ́n padà tọwọ́ aráyé. Wọ́n lù wọ́n débi pé wọ́n fi aṣọ dì wọ́n lójú níjọ́ wọ́n ti mú wọn. Kéèyàn ó fi aṣọ dìyàn lójú fún odidi oṣù méjì, wọ́n fi aṣọ dì wọ́n lójú, wọ́n tẹ̀ chain wọn lẹ́sẹ̀, tí wọ́n bá rìn tí chain lẹ́sẹ̀ ni, torí ẹgbà pọkùnrin sì tó dangerous. Wọ́n láwọn táwọn tóbìnrin gbogbo ara àwọn tó ní àpalára, àwọn nǹkan tí ń yà wọ́n lára nínú igbó tí wọ́n kó àwọn move, wọ́n ní ló fa gbogbo eléyìí. A lè ṣe àmọ́rí àwọn olórí ibú, a lè ṣe àmọ́rí àwọn kùndàrú nínú ìran èèyàn. Ara wọn ọmọ Nàìjíríà kan tó jẹ́ pé kùndàrú ni wọ́n tí ń dá òtìjọba, ọ̀ntì ìgbà tíjọba tó gbé òkú sójà ọmọ 28 àbí 26 years tí wọ́n fìbọn pa ọ̀kan nínú àwọn tó kú níbi tí wọ́n ti lọ rẹ́sì wọn, àfìgbà ìjọba tó kó wọn jáde. Ẹlòmíì ni ṣé kìí ṣe pé ìjọba ló káwọn eléyìí pamọ́, ẹ wo lóòkọ̀ tí lórí ọmọ eléyìí, ẹ wá sọ ẹbí lára àwọn méjì nínú wọn, wọ́n kó wọn bọ̀ láti inú igbó, ìkan tí ń sáré lò jáàbù, ẹ ti rí fóònù lọ́wọ́ kan, ẹ sì bẹ̀rù ẹ sì ya ilé ìbú ẹ̀ dára yìí, ẹ sì ya ilé ìbú sẹ́ ẹ sì ya sìtáàní báyìí. Ṣé ká bẹ lọ́ọ̀ kírun tó ṣe wọn kó ṣe ran gbogbo ẹ̀yin tẹ̀ pọ̀pọ̀pọ̀ yìí. Ní tí òye yín ni pé àwọn ológun, àwọn ọlọ́pàá, àwọn DSS, gbogbo àwọn paramilitary tí wọ́n jọ ṣiṣẹ́ yẹn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ìpínlẹ̀ Ọ̀yọ́, Àmọ̀tẹ́kùn, kódà tó fi dórí àwọn private ẹ̀ṣọ́ aláàbò, wọ́n mọ iṣẹ́ tí wọ́n ṣe kan tó rí wọn mú bẹ́ẹ̀ yẹn kò rọrùn, láti rí èèyàn 43 kò rọrùn. Gbogbo àwọn tí wọ́n ń bẹ láàyè tí wọ́n fi lọ strike wọn, gbogbo wọn ní ẹ̀rí kókòrò, àwọn tó ti kú kó tó di kan strike wọn ni. Ikú tí ò bá pa wọn lọmọkùnrin tí wọ́n pè Felix yẹn lọ́mọ fàyà gbé lọ. Ikú tí ò bá pa wọn ní làwọn tí wọ́n ti dún síwájú yẹn ní àmọ̀ gbé lọ. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. One thing is certain, tó bá ti dọ̀rọ̀ àwọn bandit, tó bá ti dọ̀rọ̀ àwọn ajínigbé, ẹ mọ kíní kan dájú, majority àwọn níjọ́ tí wọ́n bá lọ gbà wọ́n, aṣọ tẹ́ ẹ bá rí lọ́rùn wọn gangan kọ́ lásọ tí wọ́n fi kó wọn jáde. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ làwọn tí wọ́n kó wọn, ó possible kó jẹ́ pé lẹ́yìn 12 hours lẹ́yìn ìgbà tí wọ́n ti kó wọn jáde ní àtó post picture wọn. Lẹ́yìn ìgbà wọn kó wọn, wọ́n fi hàn àwọn ọ̀gá wọn lórí fídíò. Ó ṣeéṣe kí president náà ti bá wọn sọ̀rọ̀ lórí fídíò, ó ṣeéṣe kí gọ́fìnà ti bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kó wọn kó tó ti para àlùmọ̀. Torí àwọn tó ní ìlú nìyẹn, wọ́n gbọ́dọ̀ sọ fún wọn pé sẹ́tẹ̀ ẹran wa ibi tá a bá dé ni. Lẹ́yìn yẹn wọ́n láti ṣe surveillance gbogbo àdúgbò ó dọ̀yọ́ yẹn pé ọ̀nà bí àwọn fẹ́ gbé wọn gbà ìjà safe, wọ́n àti rán àwọn kan bẹ́ẹ̀ yẹn kọ́kọ́ lọ níwájú kó tó di pé a máa bọ̀. Bẹ́ẹ̀ nú àwọn ọmọ yẹn tó possible kó jẹ́ pé ìhòòhò ni wọ́n gbé jáde, aṣọ ẹyọ kan ni wọ́n wọ̀ fódìdí oṣù kan. Ó dẹ̀ possible kó jẹ́ pé wọ́n sáré wá aṣọ míì tí wọ́n kàn rò pé yóò ṣe sáìsì wọn. Láàrin ìgbà wọn kó wọn jáde, ó possible kan ti contact àwọn ẹbí wọn pé ẹ̀ka sọ tí ẹ wà. Ó dẹ̀ possible kó jẹ́ pé àwọn ọ̀gá sójà yẹn ní ọ̀rọ̀ aṣọ bọ̀ wọn lọ́rùn. Eléyìí tó ṣẹlẹ̀ sẹ́bí mi kọjá, mo rántí pé aṣọ tá a padà rí lọ́rùn wọn níjọ́ tá a lọ gbé wọn, àmọ́ ni ó kaṣọ sí wọn lọ́rùn, àmọ́ bí wọ́n ti ráṣọ kú, akànsáàrí pásọ yẹn rùn bí ìtọ̀ àgbò láṣọ tá a bá lára wọn. Ó ṣeéṣe bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọkùnrin bẹ́ẹ̀ bóyá ń gbà torí yún wọn, àwọn bandit yẹn ò wá rẹsọ bíléèdì tí wọ́n fi farun wọn ni, tàbí kíkọ́ wọn máa complain pé ó ní fọ́ọ̀mù jù torí wọn ní fẹ́ kí gbogbo wọn kú, wọ́n máa salivate bá wọn rówó gbà ní ló fà tí wọ́n fi ṣe gbogbo yẹn. Ó bọ́ sí gbogbo jẹ́ pé nígbà wọn kó wọn jáde, èyí tó lo ìjáàbù ó ti ní àǹfààní àti rí aṣọ gbà kó fi change aṣọ òun ti gbé bọ̀. Bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin tí wọ́n dè mọ́lẹ̀ ẹ̀wò tẹ̀ fi sáwàdà. Mo sọ níbi wáàsí tó kọjá lọ nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, mo níwẹ̀ nẹ́fà tọ́rọ̀ yóò bá parí, ẹ padà rí ọwọ́ àwọn ará alẹ́ kan lára àwọn tí wọ́n dá kidnapping yìí lẹ̀, lára àwọn tí wọ́n dá bandit yìí sílẹ̀. Ìjọba ò tí ì dárúkọ àwọn tí wọ́n rí kó nínú àwọn bandit, bẹ́ẹ̀ wọ́n ti dárúkọ àwọn tó ń aid and abetting, àwọn tó kò knife, bí àwọn ọlọ́kadà, bí àwọn tí ń bá wọn gbóúnjẹ lọ, bí àwọn tí ń bá wọn lọ di owó gbà tí wọ́n rí mú. Gbogbo ẹ̀yin uniform men tẹ́ ṣe iṣẹ́ pàtàkì yìí, tẹ́ ṣe iṣẹ́ débi pé ẹ ti sáré mú àwọn tí wọ́n jẹ́ agbódegbà wọn nígboro, true wọn lẹ fi wá lò tọ́nà fi ní kíṣẹ́ yóò rọrùn. Gbogbo yín ọba mi ọ̀sán yín lẹ́sàn dáadáa. Àwọn tó kú nínú yín wọn kú gbé pẹ́ẹ́pẹ́. Oríire ayérayé ọmọ ẹ̀fẹ́ fáwọn ọmọ àtàwọn ọ̀rẹ́ tìrànà iṣẹ́ dẹ ṣe. Ẹni tó bá lẹ̀ ṣiṣẹ́ ó tàn ó dàbí ẹni pé ìkànnì lọ́pọ̀lọ́ ni. Wọ́n dárúkọ ẹnìkan wọn ní Babangida kìíní kan, ó ṣùọ̀ pé yóò kí ń ṣe Yorùbá. Nínú àwọn tí a ti kọ́kọ́ dárúkọ wọn, nínú àwọn tí a dárúkọ, àwọn mẹ́ta ń bẹ nínú wọn tó clear pé Yorùbá ni wọn. Nínú àwọn mẹ́ta yẹn, Mùsùlùmí kan bẹ́ẹ̀,
ẹlẹ́sìn Christianity méjì, ẹnìkan láti Kwara, èèyàn méjì láti Ọ̀yọ́ state làwọn tí wọ́n jọ aid and abetting àwọn èèyàn yìí. Kí ni tí mo wá sọ débẹ̀? Ẹ lọ wo orúkọ wọn. Lára àwọn tí wọ́n rí mú tí wọ́n jẹ́ agbọ́dẹ̀gbà, ọ̀kan nínú wọn jẹ́ ẹlẹ́sìn Christianity kan bẹ láàrin wọn. Ọ̀kan nínú wọn jẹ́ Adéwuyì Sunday, ẹ lọ wo lórí Google. Ọ̀kan nínú wọn jẹ́ Adéwuyì Sunday. Ẹlẹ́ẹ̀kejì ń jẹ́ Babangida. Mi ò rò wípé Yorùbá nìyẹn, Yorùbá kì í jẹ́ Babangida. Àmọ́ Adéwuyì Sunday wọ́n àpẹẹrẹ ẹlẹ́sìn Christianity ni. Ọ̀kan jẹ́ Àyẹ̀wọlé Gbénga, ọ̀kan jẹ́ Rafiu Abdulmajid, ọ̀kan jẹ́ Adélẹ́yẹ Ayọ̀mídé. Ẹ wo àwọn tá a kà sílẹ̀ àwọn márààrún yìí àbáwọn mélòó ni wọ́n rí mú. Nínú àwọn tí wọ́n jẹ́ agbódegbà wọn, Yorùbá ló pọ̀ jù bẹ́ẹ̀. Ẹlẹ́sìn Mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ẹlẹ́sìn Christianity bẹ́ẹ̀ bẹ́ẹ̀, oní traditionalist bẹ́ẹ̀. Nínú orúkọ tá a kà sílẹ̀ tó bá jẹ́ pé orúkọ la fẹ́ fi jọ́ọ̀jì ẹ̀, ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀sìn tá à ń tì bọ̀ ọ̀rọ̀ tí wàhálà bá dé, tá à ń tírẹ̀dì, tá à ń fi ọ̀rọ̀ ẹ̀sìn bọ̀, kò ní máa jẹ́ ká tètè rí solution tàbí tá à ń fọ̀rọ̀ tribe bọ̀. Let's call a spade a spade. Ẹ jẹ́ àpò lórí ibú tààrà. Ká má máa gọ sábẹ́ ẹ̀sìn, ká má máa gọ sí ẹni ó bá ṣe tí ò dá ó ṣe tí ò dá ni. Ẹni ó bá jẹ́ agbódegbà, ká gbà agbódegbà lélẹ̀. Ó lè jẹ́ Mùsùlùmí, ó lè jẹ́ ẹ̀yà míì, agbódegbà kò fẹ́ yà ṣe. Àwọn kidnapper yìí náà ò fi ọ̀rọ̀ ẹ̀sìn ṣe. Nílà fi gbọ́dọ̀ cooperate lórí bó láṣẹ bá ṣe tánì jà. Nígbà wọn bá dé, wọn ìwò bá nìkan jẹ́ Mùsùlùmí, kò sí dọ́kàn pọ̀ jẹ́ Christian, kò sí kọ́kàn pọ̀ jẹ́ traditionalist. Kódà wọn ìwò bá nìkan jẹ́ Hausa, nìkan jẹ́ Yorùbá, gbogbo ẹni ọwọ́ wọn bá bà nínú àlùkìyámà sòsè. Ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ cooperate. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, aráyé mọ̀ pé ìjọba tí kì í fi ọ̀rọ̀ security ṣeré ni. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ilẹ̀ Yorùbá náà ń pè bí kì í ṣe north. Yorùbá no be that place. Tẹ́ẹ̀tì máa tanra yín jà tẹ́ẹ̀ máa pẹ́ tú bandit sílẹ̀. Wọ́n ti repent, kò sí repentance. Kò sí repent nílẹ̀ Yorùbá. Ẹjọ́ kálukú fi wọ́n dání. Ilẹ̀ Hausa ni wọ́n ti máa tanra wọn jẹ, tí wọ́n kó Kùránì jáde wọ́n ni wọ́n máa fi Kùránì búra. Èmi ò rí bí Kùránì, mi ò rí bí Islam ti sọ pé kéèyàn máa fi Kùránì búra kó túbá. Kò sínú ọ̀rọ̀ Islam. Ìwà bó sí ni ìwà jàmbá ni. Kùránì òwì àdìsí òwì, Ànábì ò fi Kùránì, kò gbé Kùránì fẹ́ nìkan rí pé búra kọ sọ pé ó túbá níbi iṣẹ́ ìbúdó sí. Níbo lẹ ti wá rí ká ẹ máa fi Kùránì búra jìbìtì? Níbo lẹ ti rí ká ẹ máa dá àwọn èèyàn padà? Àwọn tí wọ́n jẹ́ òṣèbí ayé ká ẹ máa dá wọn padà sáàrin ìlú jìbìtì. Gbogbo nǹkan wọ̀nyí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ìjọba Bọ́lá Ahmed Tinubu. Ẹ ṣàtúnṣe. Ẹ má jẹ́ kí ló ṣẹlẹ̀ mọ́. Gbogbo ẹni tí ń gbé Kùránì fún wọn, wallahi jìbìtì ni. There's nowhere in the Holy Quran. There's nowhere in Hadith. The Holy Prophet has never done such a thing throughout his lifetime. Giving Quran to bandits that they are repenting. Repenting on what? Lọ́dọ̀ Ọ̀yọ́ national park. Kí ni ìjọba fẹ́ ṣe lórí ẹ̀? Báwo ni tó ṣẹlẹ̀ yóò ṣe tó ní repeat ààrẹ mọ́? Ilẹ̀ Yorùbá náà ń pè bí. Àkọ́kọ́ ní sẹ́tọ́nà fún Yorùbá láriwo. Àdùn ariwo débi pé báwo ni bẹ̀yìn òsì tó ní ṣẹlẹ̀ mọ́? Àwọn wo ni wọ́n máa ní nǹkan ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí, nǹkan ọrọ̀ ajé ìpínlẹ̀ yìí, nǹkan ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá, nǹkan ọrọ̀ ajé àwọn tí wọ́n nílùú ládùúgbò yẹn. Nígbà wọn bá kó nǹkan ọrọ̀ ajé yẹn tán, wọ́n sọ ìlú yẹn dáwóró, ìlú yẹn ò ní padà ní nǹkan míì tí wọ́n fi sọ̀rọ̀ ajé mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ jẹ́ àwọn ọmọ ìlú yẹn, ẹ̀yin tẹ́ mẹ́sẹ̀jì mi ń sọ lóòtú ìjọba, ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ wé síjọba. Nítorí bá jẹ́tọ̀ ìlú yín kí ìjọba ó gbé ilé-iṣẹ́ tí a máa ṣàtúnṣe máìnì yẹn kán gbé kalẹ̀. Èwo níjọba ń yáwó kiri tẹ́ kúfẹ́ kan pa àwọn orílẹ̀-èdè àgbáyé, kán máa wá wáìnì ẹ̀ kán yá wa lówó tí ó tó tún Nàìjíríà sí, kán máìnì ẹ̀ fọdún márùn-ún. Tẹ́ sì sọ ìlú yẹn di ìlú tuntun, ìlú tí ó lépo, tí ó níná, tí ó lomi, tí ó ní street light, tí ó ní airport. Nítorí ọjọ́ tí nǹkan yẹn bá tán kán lè máa rántí pé àwọn tí ẹ jàǹfààní. Ọlọ́run bless ilẹ̀ Yorùbá, irú nǹkan bẹ́yẹn wọ́n jẹ́ ń jí kó wọ́n lọ fi build àwọn country ni. Kí ló fẹ́ jẹ́ èrè ilẹ̀ Yorùbá? Kí ló fẹ́ jẹ́ èrè Nàìjíríà? Kí ló fẹ́ jẹ́ èrè àwọn ará àdúgbò yẹn? Ìjọba kí lẹ fẹ́ ṣe? Ẹ tọwọ́ bọ Old Ọ̀yọ́ national park. Àwọn ẹranko lẹ sọ pé ẹ fi bẹ̀ sílẹ̀ fún. Àwọn kan ti gbàbẹ̀ tó jẹ́ pé àwọn òbí wọn ti débẹ̀ over 50 years ago. Wọ́n sẹ́tún gbà tẹ́nì kankan ò lé wọn tí ò lé wọn. Ní tá a fi sílẹ̀ láwù, tá a fi sílẹ̀ fúnlé àwọn ẹranko. Báwo ló ṣe wá dilé àwọn ènìyàn? Ẹ dákun, ẹ bá wa lẹ́kọ̀ọ́ sènìyàn kọ̀ọ̀sẹ̀ ẹranko kúrò. Ẹranko gidi ni ẹ kó bẹ̀ tó bá jẹ́ pé dídá ẹranko ọmọ ẹgbẹ́ bẹ̀. Àfẹ́sẹ̀ nìyẹn sẹ́ranko bẹ̀. Bóun níbẹ̀ yẹn ò ṣe ní di ṣọ́ọ̀ṣì ìbànújẹ́ míì lọ́jọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà ìjà fúnra. Ṣé kìí ṣe pé apá kan àbòsí tí wọ́n ti ṣe fáwọn ọmọ ogun tí wọ́n kọjá lọ, àwọn ọlọ́pàá tí wọ́n ti kú, sójà tó ti kú, àwọn tẹ́mi wọn bọ́ nítorí pé wọ́n ń protect orílẹ̀-èdè tí wọn ò rí ẹ̀tọ́ wọn gbà. Ṣé kìí ṣe pé ègún wọn ní ṣẹlẹ̀ torílẹ̀-èdè yóò fi rọwọ́ mu? Tó bá wá rí bẹ́ẹ̀, ẹ já bẹ̀rẹ̀ correction látòrí àwọn eléyìí. Bá a bá lè correct tàtẹ̀yìnwá, bá a bá sì lè correct tàtẹ̀yìnwá, àwọn tí bá ń bẹ láyé nù wọn ẹ̀dùn wọn nú. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Àwọn kan lọ gbá bọ́ọ̀lù nítorí pé lọ gbá bọ́ọ̀lù wọn gba trophy wa. Wọ́n gba world cup ń jọ́sí, máa dúró billions dollar, máa dúró ilé, máa dúró property tíjọba fún wọn, ìjọba tó wà fún wọn ní national award gbogbo wọn. Ebá àwọn kan gba African Cup of Nations, máa dúró tíjọba ṣe fún wọn ni nítorí trophy ẹyọ kan, wá dúró àpẹẹlẹ tíjọba ṣe fún wọn. Kí ni ìjọba ṣe fún sójà tó lùsì ẹsẹ̀ kan lójú ogun? Trophy ẹyọ kan ní gbogbo àwọn yẹn gbà, ẹsẹ̀ tí ẹ sọnù kò lè rí mọ́, apá ẹlòmíì sọnù kò lè rí mọ́, ojú sójà míì fọ́ lójú ogun, etí sójà míì ti lójú ogun, omi ìran ní spinal cord, omi ìgé lẹ́sẹ̀. Kí la ṣe láti fi compensate wọn tí wọ́n fi ní máa fèpè sí orílẹ̀-èdè pé wọ́n ní rọ́jú wọn ní ráyè nítorí pé wọ́n ju àwọn sínú ìbànújẹ́ ayérayé? Bẹ́ẹ̀ wá làwọn eléyìí náà, àwọn tí wọ́n kú níbi wọ́n ti lọ bẹ́ẹ̀ làwọn ọmọ ìyá out, wọ́n gbọ́dọ̀ kú dànù, wọ́n gbọ́dọ̀ kú dànù. Tẹ́ ẹ̀ bá fẹ́ kọ́ lọ́wọ́ bí gbogbo ìjọba léèrè látòkè délẹ̀, wọ́n gbọ́dọ̀ kú kó asán, tíjà tó kú ọ̀gbọ́dọ̀ kú dànù. Kí lẹ́sẹ̀ àwọn tíjà? The only crime don commit ni pé they are Nigerian. If that should be the case, ìjọba kí n la fẹ́ ṣe láti redress àwọn nǹkan burúkú tó ti ń kọjá yìí? A máa ṣàpọ́nlé celebrity nítorí ipò kọrin,
a máa fún wọn national award. Àwọn tí wọ́n fẹ̀mí wọn lọ bá àwọn amúrọ̀bà nínú ọlọ́pàá tẹ̀mí wọn bọ́ àwọn ni wọ́n mọ̀ sí fún ọ̀nà tó kàn yìí. Mo mọ̀ pé ìjọba ti ń ṣe bẹ́ẹ̀ ẹ gbìyànjú ẹsẹ̀ kó tó dáa. Pàápàá jùlọ pẹ̀lú eléyìí tó ṣẹlẹ̀ lórí àwọn ọmọ tí wọ́n wà abducted tí tá a gbà padà yìí. Ẹ ṣe tó dáa lórí wọn kẹ́ ẹ má bá àròjọ níwájú Ọlọ́run. Àìgbà táwọn stand celebrate à ń dunnú pé ara wọn tíjà ari Mrs. Salamu ara àwọn ọkùnrin méjì tó kù ara àwọn obìnrin náà tí wọ́n tó jẹ́ tíjà ara àwọn ọmọ wẹ́rẹ́ gbogbo wá sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ inú everybody ń dùn. Bandit ò ní ya ẹnìkan sọ́tọ̀ o pé mùsùlùmí lélẹ̀ Christian lélẹ̀ ìtura fẹ́ mọ́ o gbogbo ẹ̀yin onírètìkà ideology ẹ̀dá fún ẹsẹ̀ sùúrù. Èmi gan ti decide pé máa dákẹ́ lórí ọ̀rọ̀ yín kálàáfíà ó lè jọba nítorí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kọjá ìyẹn tẹ́ ẹ bá tó dá mi ilẹ̀ o torí tẹ́ ẹ bá tó dá mi ilẹ̀ ẹgbẹ̀rún ariwo yóò mú fún mi àdéhìí ẹ odidi ìlú kan kó ra wọn jọ wọn ń pariwo wọn post kílọ kan mi máa sọ òdodo nítorí dọ́tí máa pàdé ọ̀dọ̀ ní tí mo bá sọ tí ò bá rí bẹ́ẹ̀ ní kẹ́ ẹ sọ pé tó sọ yìí rọ ni ẹ má máa lọ mọ́ nǹkan mi lọ́rùn ó sì tẹ́ ẹ fẹ́ fẹ́ máa tẹ́ ọgbẹ́ ṣe níjẹ́ tí ń bá mi fà sẹ́rí mi kí n rọ̀ yìí lórí òdodo tí mo wà yìí pé ọ̀kan ní ilẹ̀ Yorùbá àwa kì í yà ń bí báyìí àti Christian àti Muslim àti traditionalist ọmọ ìyá ni wálẹ̀ Yorùbá ẹ má gbé ẹ̀sìn fìtínà wa wá sọ wá dọ̀tà ara wa à nígbà aláfíà là ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó kó wa láyé dé ìran Yorùbá ẹja ronú ẹja síra wa lọ́kàn ọmọ ìyá ni wá bókun bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mùsùlùmí ò lè kọrí Saudi Arabia wọn nígbà wa ẹ̀yin Christian ò lè kọrí Jerusalem wọn nígbà yìí ẹ̀yin traditionalist ò lè kọrí sí Brazil wọn nígbà yìí. This is the only land we've been given free of charge by Almighty Allah. It's free of charge from our Creator. This is the only land we can live together in peace without a single visa. Why can't we live together in peace? Ní tìtorí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wo tí wọ́n ti bàjẹ́ ẹ wo bí wọ́n bà mí jẹ́ dé. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ìpínlẹ̀ tí nǹkan báyìí ti ṣẹlẹ̀ kọjá ọgbọ́n òun lẹ fẹ́ dà o tẹ́ fi ṣe we are sorry fáwọn tí nǹkan yìí ṣẹlẹ̀ sí. We are sorry man go a long way láti ṣàkóso ọ̀pọ̀ kan. We are sorry. Gbogbo ṣe pàtàkì ló náà pàtàkì o. Ẹ wo Joe Biden, the former president of America, ní 2021 tí wọ́n pa arákùnrin black ìyẹn George Floyd tí n bá porúkọ ẹ̀ dáadáa George Floyd náà ni. Nígbà tí àwọn ọlọ́pàá Amẹ́ríkà pa nípa tàbùsì ẹ lọ wo ní tíjọba Amẹ́ríkà dánwò. Bàbá Joe Biden ó mọ̀ wá ibi yẹn rí tó pè wọ́n ó bẹ̀ wọ́n ó tọrọ àforíjì kódà ó bọ́ sórí tẹlifíṣàn ó sọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn. Joe Biden ní on behalf of all Americans I can't tell you how sorry I am today. We are very 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 sorry. Nígbà lẹ́yìn yẹn ó tún wá ṣe meeting pẹ̀lú ọmọbìnrin ẹyọ kan kékeré ọmọ tí ò tí tọmọ ọdún mẹ́wàá tálákùnrin tí wọ́n pa yẹn tó fi sáyé. Joe Biden wá gbé ọmọ yẹn lára mọ́ra ó wá sọ fún ọmọ yẹn pé don't worry my daughter, your daddy has changed the world, your daddy has changed the world, your daddy has changed the world. Ẹ wo ọ̀rọ̀ tí ó múnú ọmọ yẹn dùn. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn la retí lọ́dọ̀ ààrẹ àti lọ́dọ̀ gómìnà àti gbogbo ẹni tí wọ́n ẹ̀ bá ṣẹlẹ̀ sí. Lẹ́yìn yẹn ni ẹ wá san compensation wo ńlá fáwọn ẹbí ẹni tí wọ́n pa. Wọ́n dẹ̀ make sure pé àwọn ọlọ́pàá yẹn ò lọ láì jìyà. Ní 1970 German Chancellor Willy Brandt nígbà tí wọ́n pa àwọn Júù rẹpẹtẹ àwọn Nazis tí wọ́n pa àwọn Júù rẹpẹtẹ kí ló ṣe wọ́n kọ́ ọ̀wọ̀n kan fún wọn. Wọ́n pe ọ̀wọ̀n yẹn ní ghetto memorial. Ó wá lọ síbi ọ̀wọ̀n yẹn lójú gbogbo ayé lójú gbogbo kámẹ́rà. Chancellor Germany ó kúnlẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ṣe omijé lójú tó dẹ̀ sọ pé we are sorry, we are very 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 sorry. Níjọ́ náà lọ́hùn bákan náà ní Rwanda President Paul òun náà ṣerú ẹ̀ nígbà tí ń bẹ lórí ìjọba lẹ́yìn genocide tí wọ́n pa ìmọ̀ye thousands of ọmọ Rwanda. Ìgbà tí wọ́n wá rí ọ̀rọ̀ yẹn yanjú April yẹn ló wá jẹ́ pé wọ́n àdírẹ́sì gbogbo tó bá ti wá débi tó fẹ́ àdírẹ́sì yóò ní we know we failed to stop the genocide but we are saying we are very very sorry. Ó tún ṣe sorry. Ọbásanjọ́ náà ṣe sorry sí lórí àwọn tí wọ́n pa ní Sakibiam níjọ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tí wọ́n jẹ́ real bandit gangan àwọn tí wọ́n kú àtàwọn tí wọ́n rí mú láàyè ìjọba ò tí ì dárúkọ àwọn yẹn o àti ìmọ̀ àwọn táwọn yẹn ṣe bẹ́ẹ̀ ó hàn wípé wọn lè rí sẹ́yìn ṣe láì jẹ́ pé ará ilé bá wọn lọ́wọ́ sí. Àwọn tí wọ́n bá wọn lọ́wọ́ sí tí wọ́n dárúkọ wọn òun láka yẹn ẹ wá dákun n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ n tó lọ ti lọ ẹ̀yin tẹ́ jàjàbọ̀ akínyìn kú oríire akí gbogbo àwọn tí wọ́n jàjàbọ̀ lọ́wọ́ àwọn bandit akínyìn kú oríire lẹ́ẹ̀kan sí akí president Tinubu a sì kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé wàláhì ọba tó dẹ́yìn méjèèjì máa bẹ̀ pass wájú ẹ̀yin méjèèjì gbìyànjú ẹ try nínú 43 padà that's over 90% dó ẹyọ ẹnìkan tó bá kú ó ṣe déédéé ẹ̀mí ẹgbẹ̀rún èèyàn tó bọ́ sọ àmọ́ bó ṣe le tó yẹn sáà ti ẹ̀rí solution ṣé wọ́n máa rí irú solution bẹ́ẹ̀ yẹn ní majority òkè ọya tó ti ń ṣẹlẹ̀ ṣé solution yára wá bẹ́ẹ̀ yẹn kódà eléyìí tó ṣẹlẹ̀ ní Kwara wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sìn eléyìí tó ṣẹlẹ̀ ní Oǹdó ní Oníyọ̀ mọ iye ọjọ́ tán ló ń bẹ̀ nìkan tó dé kódà àwọn tó jáde ń bẹ̀ ó ní tí wọ́n sọ jáde nípa ìjọba wọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kudos to you bàbá wa president Bọ́lá Ahmed Tinubu kudos to you.